já pọ̀wọ́pọ̀ àti lady tó call yẹn lady tó call yẹn ẹ já pọ̀wọ́pọ̀. ọkùnrin ló kọ ọkùnrin lẹ́nu yẹn. tó kọ́kọ́ lẹ́ẹ̀kan yẹn. ọkùnrin ni wọ́n. Okay fine mi jọmọ mi ò gbọ́dọ̀ èmi rò gbóbìnrin ni whatever the case ẹ já pọ̀wọ́pọ̀ ẹ já yọ Yorùbá kúrò nínú ọmọ kan tó pè ní jìnnàgúdò. à ń bọ̀ lórí kéèsì èyí a máa sọ̀rọ̀ lórí yẹn ní next time lórí Yorùbá nínú gangan la máa sọ̀rọ̀ lé lórí a ti ṣe títí election nìsín a ti mọ̀ pé Nàìjíríà ò lè work. kò tẹ̀lé sórí tẹ́ni jẹ́ sọ́kùnrin kan fún ẹ Nàìjíríà ò lè ever work. àmọ́ náà a ti sọ nísìn tá a máa padà dé kẹ́ ẹ pàdé wa ní ọ̀la ṣé ẹ ráyè ìgbọ́wò lẹ máa ráyè kẹ́ ẹ padà wá ká wá sọ̀rọ̀ lórí next step yẹn. kò lè jọ́la kò lè jọ́la máa gbọ́ mi tẹ́ni kò lè jọ́la. mi fẹ́ fún wọn déètì mo mọ̀ pé no mi lè fún mo lè máa sọ fún ẹ lẹ́yìn mi fẹ́ èmi náà fẹ́ dàbí Tinubu kí máa parọ́. ó dáa because the next thing tá a máa ṣe ni pé nísìnyí a ti mọ̀ pé Nàìjíríà àti gbogbo wa mọ̀ already we all know that's what I've been pariwo pé ká break up kí kálukú máa lọ kò lè function now solution yẹn a ní pé ká pawọ́pọ̀ ká gba Yorùbá next time topic. Sorry ọmọ ọkọ tí màá ṣe rẹ Tẹ́ni máa gbọ́ Tẹ́ni èmi ready mo ṣe tán láti wá solution sí èmi kọ́ ló máa ṣe o Ọlọ́run ló máa ṣe o but mi fẹ́ sọ nǹkan kọ́ wá sọ pé onírọ́ lọ̀gá yìí èmi àti ẹ a máa sọ lẹ́yìn program mi oníbi sọ pé mi lè sọ bọ́ọ̀lá tí bá sọ bọ́ọ̀lá èmi màá do nírọ́ but màá sọ fún ìjọ tí màá wà available o ti get it. Kò lè jọ́la. On way out. To collect Yorùbá àdúgbò to get Yorùbá àdúgbò. No, ó ṣe ọmọ akpọ́ mi Tẹ́ni ọmọ kan tá máa ṣe nísìnyí iyán ti dà túgún ọbẹ̀ ti dà tó sè. Okay iyán but mo fẹ́ bẹ̀rẹ̀ gbogbo àwọn tó ti wá lọ campaign fún olóṣèlú torí aláàmásọ ẹ jẹ́ ká kó bí mi fẹ́ dà papọ̀ mọ́ nǹkan mi. No sorry no jẹ́ aṣọ tó sọ̀rọ̀. A sì ní bí. a máa bẹ̀rẹ̀ Yorùbá nìṣọ on a clean slate. Yes a sì ní 6 minutes more láti kúrò bíbá. máa gbọ́ mi o ìwọ́n tí mo sọ ni pé a máa bẹ̀rẹ̀ Yorùbá nìṣọ on a clean ọmọ kan tó sọ clean slate. èmi máa clean note bẹ́ẹ̀ ni ṣùgbọ́n náà ni mo ní mi tí ìfẹ́ gbẹnu sí mi torí mo ṣe wà yẹn wọ́n ti ganúlẹ̀ fún tọ́pìkì tí wọ́n grab lẹ́nu. no kò sọ̀rọ̀ à ń sọ sórí ibi táwọn máa sọ sínú àwọn ọkùnrin. sórí ibi tá a máa bọ́rọ̀ lọ àádé. jẹ́ sọ tọrọ fún ẹ onítìrí o bàbá Akintoye o kò sábà tó lè gba Yorùbá nìṣọ a máa wá jókòó àwa bẹ̀rẹ̀ on a clean slate. bọ̀tà Akintoye ti lọ lẹ́yìn ìgbà tán ti campaign fún olóṣèlú. ìṣèbó sì sọ̀rọ̀ níjẹta mo sì rí bàbá Akintoye tó sì sọ̀rọ̀ níjẹta. bẹ́ẹ̀ ni wọ́n ti sàkáǹtì wọ́n ti sowó yín wọ́n dẹ̀ ti ṣe passport yín jáde ní orílẹ̀-èdè olórílẹ̀-èdè lẹ́gbà. gbàgbé ìyẹn tó ọba tó máa ṣe nísìnyí a máa wá ṣẹ̀ jókòó gbàgbé gbogbo ilé táwọn èèyàn ti ṣe Ìgbòho nǹkan kan wọn rọ́ ní gbogbo ẹ̀ fíìmù ni a máa ṣẹ̀ wá jókòó ok ìwọ mo mọ̀ pé ibi ò pa ẹ́ a máa wá àwọn èèyàn tó yẹ pé ibi ò pa ó máa kọ́ tí mo mí. tó jẹ́ pé wọn ò fẹ́ owó wọn ẹ̀ ń ṣètò ọ̀dẹ̀ báyìí. Yàrá tọ́kì. Ọ̀dẹ̀ mu ipò náà ń lé kiri èmi mo fẹ́ jọ̀gá èmi mo fẹ́ jọ̀gá èmi mo fẹ́ wà pẹ́ mo fẹ́ kí gbogbo èèyàn kó sí abẹ́ mi kò dẹ̀ lè possible nobody will come under you. Bẹ́ẹ̀ bá ti lè dúró déédéé kó ní kálukú ṣe tiẹ̀ bọ̀kẹ́ nìkan máa sọ pé lágbájá kan gbúdọ̀ wá sábẹ́ mi lágbájá kan gbúdọ̀ máa kó jọ kó ní kálu ẹni tí ò bá ti lè gbà kó ní kálukú ṣe tiẹ̀. Ẹ lè máa darí àwọn èèyàn bíi màálù tẹ̀ ń pa. Jẹ́ wá sọ jẹ́ fún ẹ ní jẹ́ kàn fi kékeré tó ẹ lẹ́nu wò. Anybody tí ó bá ti lè ṣiṣẹ́ as a volunteer kó gbàgbé ẹ̀. Bẹ́ẹ̀ ni kó get out. Kò sí pé à ń dáwó fún yàn kan à ń fún ẹ lówó. Wà á volunteer. Ẹ á fún ẹ lówó fi jẹun kò sí. Wà á volunteer. Ẹ á fẹ́ lọ yín sí afẹ́lẹ́kẹ́ lọ protest ibì kan ẹ gbowó ẹ dáwó any media ẹ gbúdọ̀ fún wọn lówó mọ́. Ọ̀sẹ̀ gbọ́dọ̀ tí mo sọ. Ẹ lè compensation wọn bí wọ́n fẹ́ sọjọ́ bí o. Bọ̀ pé ẹ ń fún wọn lówó pé kán máa gbówó àkáǹtì jáde kán máa gbowó fi ṣe rálì kán stop ẹ̀ ó lè ní wọ́n. Bá a mọ gbọ́ mi. Ẹni tó bá fẹ́ ṣe rálì kó volunteer rẹ̀ láti kó ṣe nínú ara rẹ̀ kó kó fún yín. Máa gbọ́ mi iyán ti dàtúgún ọbẹ̀ ti dàtúnṣe. Ọ̀tọ̀ ni mo sọ o. Anybody tí ó bá ti lè volunteer kó gbàgbé ẹ̀
number one. Ọ̀tọ̀ wọ́n ti yan àwọn ológun lolúwa. Wọ́n yan gbàgbé ìyẹn olè ní gbogbo wọn olè ní gbogbo wọn gbàgbé ìyẹn má tún sọ ọkàn sẹ́yìn. Ẹ ti sí báǹkì sí Kútọ́nù hòtẹ́ẹ̀lì ọmọ gbowó ń bẹ̀rẹ̀. àní gbàgbé ìyẹn àní ká sọ pọ̀ mí ìwọ tó ń ṣí o tó ń fà wá sẹ́yìn anybody tó bá fẹ́ jọ Yorùbá ní mo gbọ́ nǹkan tó sọ àní kò gbàgbé ìyẹn ká gbé sẹ́gbẹ̀ẹ́ tán. Anybody tó bá fẹ́ jọ Yorùbá nation must be somebody who is ready to sacrifice his time. Ó ní determination tó gbọ́dọ̀ wà ní determination nínú ọkàn rẹ̀. Ìwọ tó ò bá ní determination má gbàgbé pé téèyàn bá tẹsẹ̀ bọnú omi kò kí kígbe òtútù mọ́ o. Kó o tó ó gbọ́dọ̀ volunteer rẹ̀ ó gbọ́dọ̀ wo iye ewu pé tó o bá débẹ̀ wọ́n ó ta ọ lọ́fà o wọ́n ó gba ẹ létí o wọ́n ó jà o ó dàbí ọmọ ẹ̀yìn méjì láti Jésù nìní o. Nínú òmìnira tó bá lọ fẹ́ gba Yorùbá kò sí wípé o fẹ́ máa raṣọ o fẹ́ máa fẹ́lá tó bá ló wú ẹ lọ́wọ́ tẹ́lẹ̀ o lè ṣe nǹkan ẹ bọ̀ pé owó táwọn èèyàn ó dà fún ẹ àbí wọ̀ kọ́ pèrè ní wọ́ọ́rí ọ̀tún náà fẹ́ dúró lórí social media bíi tọmọ ẹlẹ́ẹ̀kẹ́ ọmọ oníwárapá yẹn wọ́ọ́rí ọ̀dọ́ pẹ̀lú tó gbólóńgbò tí ó gbé dàpọ̀ lórí burúkú sọ̀rọ̀ báyìí tí ó di wọ́ọ́rí ọ̀dọ́ atúlò tún ṣe mídíà ìbẹ̀rẹ̀ olè ní wọn àwọn wọ́ọ́rí tó ti di mídíà ìbẹ̀rẹ̀ kò sí ìkálùkù ni ó mú iṣẹ́ tiẹ̀ ní wọ́ọ́rí ọdún òdì wọ́ọ́rí ìwọ tó bá pèrè ní mídíà fèsì mídíà kò ṣe perfectly ìwọ tó bá jẹ́ bí adviser ló wà fún pé kò kàn máa advise everyone bóyá àwọn tó wà àwọn ẹ̀yin kan máa wà lọ́dà adviser bóyá under warrior lẹ́yìn máa wà tó jẹ́ pé ẹ̀ ní mọ tó lọ́bẹ̀ ẹ̀yin lè máa advise wọn ẹ̀yin kan máa jẹ́ media adviser ọ̀tọ̀ lẹ́yìn ìkí àbẹ̀yẹn general adviser àtàwọn olórí tó bá ṣe gbàlagbàlà wọn ò resign yẹn wọn tún ẹ níwèé gbélé ẹ tí ò dé sí àdẹ̀fẹ́ kọlu mọ́ àfáwọn arúgbó ọjọ́ ẹ ló kọ́là. Hello, Sister Tenny. Yes, sir. Ẹ má bínú pé mo tún pè lẹ́ẹ̀kan sí o. Okay. Ṣé ó ṣọkùnrin ló sọ ìyàbọ̀ obìnrin? Fún ẹ̀yin àti lọ́ọ̀yà Ọlálékan pé fún ẹ̀yin àti lọ́ọ̀yà Ọlálékan pé ẹ jọ nǹkan kí nǹkan tẹ bá máa dálẹ̀ láti make sure pé organization àbí association tẹ bá máa dálẹ̀ láti gba àwọn èèyàn wa kúrò nínú. Association la máa pè tó ní ta bá pè ní organization ó náà ń dàbí pé wọ́n sọ kí ni anyway àwa ò ní claim ẹ̀ àti ìgbìmọ̀ tá máa gbé kalẹ̀ tá bá máa gbé kalẹ̀ láti gba àwọn èèyàn wa kúrò nínú oko ẹrú èmi gan fara mi I'm ready to participate mi ò pé ò tí ì participate rẹ̀. Okay. Nǹkan tí bàbá Akintoye ṣe ó fẹ́ fún àwa kan ní ọkàn ìrẹ̀wẹ̀sì ṣùgbọ́n níṣẹ́ ló ti dàbí ẹni pé ó tún wá jẹ́ kí rèmi kí wá wà more determined ni pé irọ́ a gbọ́dọ̀ gba àwọn wa kúrò lóko ẹrú. I am a professional and I am based in Canada here but I want to help my people. Pé wọ́n lè wà nínú gbogbo báwọn ní ṣe máa pè nínú splendor riches tí nǹkan kúnlẹ̀ tí àǹfààní wà fún wọn tí ọrọ̀ tí gbogbo ẹ̀ wà níbẹ̀ láti jẹ àǹfààní táwọn kan tí wọ́n dẹ̀ fẹ́ máa jókòó lé lórí pé kí ká máa wà nínú ẹrú kó máa gbégbé ìgbésí ayé ẹrú. káwọn máa ní kó máa ní ọmọ ẹni ìṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ kábí sí di ọmọ ẹlòmíì ẹ jẹ́ ká kọ́kọ́ lọ dìbò fún ẹ jẹ́ kakọ ní sí election 2023 ìyá máa rọ́ sùkùsùkù wọlé ni election tó ti dáàdì wọ́n dẹ̀ apologize ó sì dúró lórí ẹ̀mí tí bàbá alákọ̀ anybody tó lè sọ fún mi pé kí n fi lọ́rùn lẹ̀. sísà mi ṣe mọ̀ nǹkan tí bàbá Akintoye fà ni pé nǹkan tó tún wá fà ni pé nǹkan ọ̀ka ni bàbá yìí divide so many people to mean well. Irú Máyégún yẹn sìn irú màmá Onítìrì irú ṣẹ́rí pé àwọn kan wà tó jẹ́ pé nísìnyí everybody àwọn tó mean well wọ́n á pè yín ara wọn síra wọn jẹ́ ká gbọ́ra wa yé. We need to coalesce. Somebody needs to bring everybody together to coalesce láti ja ìjà ilé nǹkan náà pé. A máa sọ yẹn ní next time program mo máa brief yín ní ẹni tó bá ti mọ̀ pé òun ò ní sẹ́rí tí mo máa brief yín lórí pé kí gbogbo wa wọ̀ papọ̀ yẹn sẹ́rí ẹni tó bá fẹ́ ja ọjà òmìnira gbogbo tí everybody wọ́n ṣe kò yé wọn sẹ́rí rísì tí mo fi ní pé wọ́n jíjẹ òmìnira torí tó máa ń dùn mí tí omi fi máa ń le tó fi máa ń rò pé tẹ́ni yẹn òun lọ ọ̀dàlẹ̀ láàrin yín a máa sọ bàbá lẹ́kàn a máa gbé wá síbi tá a máa gbé. mo máa ń sọ sísítà mi mo máa ń sọ lórí platform Máyégún fúnra rẹ̀ pé kì í ṣẹjú ẹ̀ nǹkan tí bàbá Akintoye nǹkan tí àwọn bàbá yẹn fojú ẹ̀ rí
bàbá gangan nìkan kọ́ ẹ gbàgbésẹ̀ alá máa sọ máa gbé yín sẹ́yìn náà máa ṣe program tẹ́ lè gbọ́ta kò ní dandan ká ẹ gbójú yín wá kò ní dìde ká ẹ gbójú síta. mo lè sọ̀rọ̀ because ìyá yẹn ti pọ̀ jù. Èmi àti a máa wá ṣe program lé lórí ẹ má wọrí a máa discuss tani wọn tẹ máa sọ nísìnyí. Unfortunately pé gbogbo energy tí Máyégún ní àti gbogbo following tó ní ó lọ fi support election. ìyẹn dùn yín kí Máyégún tó ní ẹ wo ṣé ẹ ń pé followers yẹn nígbà tó wà ní àárín Yorùbá nation ẹ rí iye èèyàn tó wò ni wọ́n flag ẹ down má nìyẹn kó tó lè rí gbà mí 60 lẹ́ni tó ti ń rí èrò Yorùbá nation their cultist group gbogbo ẹni mo fi sọ fún yín ẹ ṣe èèyàn gidi ẹni bá lógo tó bá jọ ẹ̀yin ẹ sọ ẹnìyẹn dẹdun arinlẹ̀ torí pé èèyàn tó wà yàbẹ yín ìlara dẹ ní selfishness enviousness àárín yín ló wà ẹni bá ti sọ ó tó rọ báyìí tó ti bá ti sojú abẹ́ ń kó báyìí láàrin ìṣẹ́jú 5 wọ́n á jókòó ti péjì ẹni pò ṣé bó orí èèyàn sọ̀rọ̀ ni Máyégún yẹn ọ̀nkù mi Máyégún tó pé nígbà tó wà láàrin yín hardly lẹ́ni tó lẹ́pọ̀ ti ń rí 2000 tẹ́lẹ̀ wò 1005 ní 2000 wò ìgbà tó jọ ẹ̀yìn tó fi ara rẹ̀ sí ó dẹ ẹni tó jẹ́ pé lórí YouTube kó tó lè rí 200 nígbà míì 500 ó pọ̀ jù 500 lórí Facebook rẹ̀ 60 a máa wo Máyégún lẹ́yìn tí 2000 wò tó bá ń ṣe program lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀já pàtó fi yín lẹ̀ báyìí tó bá ń ṣe program gbà mí 4000 ní lórí YouTube ẹ lọ́wọ́ 6000 gbà mí tó máa gbé lórí Facebook ńkọ́ ó ti grow up padà ẹ ti fi lẹ́ngbà tẹ́ ti mọ̀ pé kò di ọ̀nà jẹ yín mọ́ kí ló dé tó jẹ́ pé ẹni tó bá wà láàrin yín tó bá ń fi ọkàn kan ṣe ẹ jókòó tì báyìí ni tẹ́ bá ti di pé fíù rẹ ti ń gòkè fíù ẹnìyẹn ti ń gòkè báyìí ìlara dé ṣé mo ṣe yín ni jealous ni ẹlòmíà máa sọ fún mi pé ṣé kìí ṣe pé mo ra fi wá sí mi tẹ́ni olówó mi ò tí rówó jẹ màmá fowó mi ra fúngbà tí ìyá wèrè mi ìra fi wá sí ajá àbálẹ̀ ni mo máa ń challenge pé àní ẹ fi mí lẹ̀ láàrin ọjọ́ 3 péré ẹ jẹ́ kí ẹ̀yin ẹ má fọkàn page mi 3 days mo máa ń challenge ẹ dẹ̀ máa ń ṣe fún mi náà tẹ́ ẹ bá ti lè ṣe gbà báyìí ẹ̀yin ajá àbálẹ̀ ni mi nídìí kí n ṣí ẹ lẹ́yìn kí n ṣí ẹ sórí page mi àwọn page mi tó kù kí ìdẹ̀ra ṣí ẹ wá sórí normal tẹnumọ́gò àti group mi ìyẹn mẹ́rin ló wà bẹ́ẹ̀ wàláhì ajá àbálẹ̀ ni wọ́n kò bí èrà ni ṣé yóò mọ̀ pé ibi tí oyin bá wà ní ènìyàn bí oyin ṣe wà nínú igbó kìjikìji ènìyàn ló ń wọnú igbó lọ rèé mú oyin wálé ológo lèmi mi ṣe olófo ibikíbi tí ń bá wà wọn apébò mi bẹ́ẹ̀ ní láti gbọ́n tí mo fẹ́ torí pé òótọ́ ọ̀rọ̀ ó yàtọ̀ sí ìsọkúsọ ẹ̀yin lẹ ń dí ògo lọ́wọ́ ẹ̀yin dẹ̀lẹ́ máa rí ogun olùdènà ògo yín máa wọ mi lójijì ẹ̀yin ó ṣe máa rí fún yín nù ẹgbẹ́ òsókè sà. Hello. So Sherry, so a ní àwọn irú Máyégún àwọn màmá onítìrì àwọn ṣé ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ àti lóòótọ́ wọn ọ̀pọ̀ ṣùgbọ́n everybody need láti coalesce together. And then people need to stop fighting and attacking people as well. Yes. Let me tell you something. We need to stop fighting. That's why Timothy stay along. Me ò lè bẹ anybody ṣe because me ò like ìjà. I can work with Máyégún in this struggle because gbogbo gbà kan tó bá ní ohun tí ó ṣe mo rí pé má nìyẹn máa ń work bí mo ṣe ń ṣiṣẹ́ ni. Tí n bá fẹ́ bẹ́ẹ̀ wí, máa fún ẹ ní size ẹlẹ́ẹ̀kan mo ti kúrò lórí ẹnu. Mo ti fún ẹ ní tí fún ẹ fa ilé ẹ̀kan mo tún ti lọ. But pé kí wọ́n á jókòó till every day kó wá jẹ́ ìjà èébú kí n má rí topic mi sọ mọ́ mi èmi ò lè máa gbọ́ àwọn míì tó bá fẹ́ darapọ̀ mọ́ yín ṣéjà ni wọ́n mọ̀ wò ni. Sister Teni iṣẹ́ leadership nìyẹn. Ìgbà tí wàá leadership náà wá rí nígbà tí leadership náà bá dórí ètò tó ẹ pé òun náà ti kọ́kọ́ ju ọ̀rọ̀ burúkú sílẹ̀ báwo ni ọmọ tó ń gbé náà ṣe ní wọn. Ẹ máa dórí ètò náà máa sọ̀rọ̀ tí ò dẹ́ tó yẹ kẹ́ ẹ ní focus lórí nǹkan tẹ́ ń gbé dání. Mo pariwo wọn gbọ́ wọ́n mú mi lọ́tàn wálé ní kórìíra Sunday Igboho pẹ́ ń ṣí èrè. Ṣé ẹ̀mọ̀ tún mọ ká kórìíra èèyàn ni? Mi kórìíra Saamu Alajo owó àjọ wa ni kó bá mi kó. Gbogbo kìíní yìí náà àfikọ́gbọ́n ni kò sẹ́ni tí bàbá yẹn ò deceive. Kò sẹ́ni tí bàbá yẹn ò deceive. Jẹ́mọ̀ ó pẹ́ kí gbogbo wa tó rí pé bàbá yìí ń kó wa lọ sínú òkun. Ṣùgbọ́n a dúpẹ́ pé a tètè dẹ̀yìn lẹ́yìn wọn. Ṣùgbọ́n nǹkan tẹ́mi kàn fẹ́ tó wá sọ ni pé iṣẹ́ rí irú energy tí Máyégún tó ń give out ẹ̀sìn yìí. Èmi máa ń sọ lórí platform ẹ̀ pé energy wọn Nàìjíríà yìí ó máa pẹ́ á lè rí nǹkan kan ṣe. Ẹ ṣe nígbà tí ó wá uncle mi èèyàn tó wá sáàrin yín tó fi gbogbo ayé ẹ̀
tó lóun fẹ́ máa fi sọ̀rọ̀ fún Yorùbá tó jẹ́ pé ẹ̀kọ̀ọ̀kan tó jẹ́ pé kó tó mú ọ wá fi politics mọ́ ẹ mọ̀ pé under current affair òun ló wà under current affair mo wà that is why tí mo fi lè gbọ́ pé Yorùbá fúlì mo máa sọ nípa gọ́ọ̀mẹ̀ntì now ẹni tó bá dé wà under current affair ó gbọ́dọ̀ mú politics sí torí òun ló máa fi ṣe ìwàásù fún yín tẹ ẹ wá bẹ̀rẹ̀ sí ní máa tá tó bá di pé wá rọ́ǹgì ń tẹ́nìyẹn ń gbé bọ̀ tó fi tinútinú ṣe tẹ́yìn fẹ́ máa fi jalè tẹ́nìyẹn bá wá sọ̀rọ̀ ẹ wá da àtàkìbò mo rántí nígbà tí bọ̀bọ̀ yẹn tó bá wọn gba owó torí pé ó gba owó lásán. ṣe rí pé strategy ń gbà mí ṣe mọ̀ strategy nígbà mí ó máa ń ẹ̀mọ̀ táwọn èèyàn ò bá rí strategy tí ẹni kan take nígbà mí lọ máa ń fẹ́ fi àtáàkì ẹ̀ but mo wà ní pẹ̀lú pé gbogbo èébú yẹn àti àtáàkì yẹn a ní láti stop it and work as one. ṣùgbọ́n gbà mí nǹkan tẹ̀mí ń sọ ni concentration of purpose ká fi actor sójú pọ̀pọ̀ owó ká bá mọ̀ pé a fẹ́ gba Yorùbá nation wa constitution yẹn ni a ní láti focus lórí pé. No problem for that because of my time torí pé mo ti lé ní 7 minutes ẹ jẹ́ ká pè nígbà míì. Thank you so much. Now, the Tani, I really appreciate you. And God will be with you. Yorùbá, ó máa pè. And tó sọ̀rọ̀ ní ìsinmi, mo rúkọ o, tó sọ̀rọ̀ láti Canada, I really appreciate him. What I like is selfless service. Oh my God, selfless service. Kó máa ṣe nǹkan kó máa rò pé kí ni màá gain bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni kí ni mo fẹ́ gbà. I've seen that trend in you. Súnmọ́ mi o ìyàn kan wà mí dárúkọ lórí program mi ọmọ ìlú mi ni bọ́ mi bá ṣe pọ̀ o distance Èkìtì sí Ìbàdàn. Ó jìnnà. But that's not even the issue. Like I said, ìyàn ti dà tún gún ọbẹ̀ ti dà tún sí. We just have to go back. Bẹ́ẹ̀ni ká strategize. Bọ́tì. Yes. Ṣé tá a bá fẹ́ strategize. Yes. Àwọn tó ti wà ńbẹ̀ tó ti lólórí làwọn. Ṣé kò ní. Gbàgbé ìyẹn àwọn olówó gbàgbé ìyẹn. Tí èèyàn bá máa gba orílẹ̀-èdè. Èèyàn púpọ̀ kì í gba orílẹ̀-èdè. Tí èèyàn bá máa ní media, any media tó bá ti mọ̀ pé jà ló ń fẹ́ jà mí ní support mí ní ṣe. Àǹdẹ́ ká máa sáré attack pé lágbájá kan ọ̀dàlẹ̀ ni. Life verify torí pé tí issue bá ti wà láàrin yín I don't work with that kind of people. Any leader tí ò bá ti lè bá anybody wí ní publicly tó bá ti wrong I can never call the person in my leader. No, you cannot. You need to accept your mistake as well. Any leader tí kì bá ti gba mistake no lọ́dọ̀ tèmi I can judge you anyhow. Màá pọ́n ẹ lélẹ́ni tó bá ti ṣe tí ò dá máa sọ fún ẹ sàkátàpàrà láǹsí tán. Tell me about this and bá mi wí and then àwọn kan máa wà lọ́ndà advisor. We need advisor tó yẹ kó máa wà ní tó yẹ pé àwọn náà máa bá yín sọ̀rọ̀ kẹ́ tó sọ̀rọ̀ ẹ kàn lè dédé máa sọ̀rọ̀ anyhow. Any leader go sí pé kó máa jáde ṣókí no kó máa wá no kó lọ ṣiṣẹ́ tiẹ̀ ní ẹ̀kọ̀ọ̀kan ni wọ́n invite ẹ̀ ó dẹ̀ máa lọ́rọ̀ tó kì í ṣe pé ká máa tú gbogbo àṣírí sí publicly. Enough of all this nonsense. No, like you said, we need to re-strategize. Number one, we need people who are selfless. That means people, not what they will gain. They are ready to volunteer. Okay? We need what we call like mind. And when you say inú wọn ìṣọ̀kan bó ṣe ń ronú ìkànnì. Okay? Kí pé kí ọkàn máa ronú lọ sí ọ̀nà Sókótó, kẹ́lẹ̀ ló máa ronú lọ sọ́dọ̀ Kàfàṣà, kẹ́lẹ̀ ló máa ronú lọ sọ́dọ̀ Ọ̀yọ́. Gbogbo yín ẹ gbọ́dọ̀ ìṣọ̀kan ní gbogbo èrò wa gbọ́dọ̀ wà. Kì í ṣe àwọn tí ò sí rò ó rí àwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí torí mo kàn wọ́n kọ́ nísìnyí tó bá flash 1 million lójú wọn gbogbo ìjẹ wọn á dàrú system á dàrú. So let's stop it. Ẹ bá wa kí àwọn ará ilé á tún padà torí time tó a ti torí kọjá. intelligence sọ kíkan fẹ́ lè ní. Mo fọlọ́mà ṣẹ̀rí lẹ́ẹ̀kejì mo fọlọ́mà ṣẹ̀rí lẹ́ẹ̀kẹta. Mi nígbà kí Tinubu kó yọ̀bẹ̀ lẹ́rú mo sọ bẹ́ẹ̀. Kò jọ kó ta ilé. Mi tó bẹ́ẹ̀ lọ o mi ìlọ́wọ́ tó Tinubu o bọ̀ mi ní ẹ bá gbà kí Yorùbá tó kí Tinubu kó yọ̀bẹ̀.
Sórí ẹni tó pè láti kádẹ fún nọ́mbà mi. Mo fẹ́ láṣẹ kó fún nọ́mbà mi. Cheers. God bless. Thank you so much, everybody. I appreciate yín. Adẹ̀dúpẹ́ fáwọn tí ẹ láǹfààní láti bá wa gbọ́ ètò tèmi. A mọ̀ pé inú àwọn nǹkan òdùn sí tó rántí jókòó ti tán bẹ̀rẹ̀ sí ní report ẹ̀ pé lọ́yà lẹ́kàn yín wọ̀ gbọ́dọ̀ ti lè tú àṣírí bàbá yín. Wọn ò fẹ́ rí rárá kò jọ́. Ẹni tí ò bá ní káwa kọ́ máa rí àwa làwa ò ní rí. Torí tán bá ti lè gbẹnu sórí ọ̀rọ̀ yín torí ẹ ti à ń bọ̀ mẹ́ àti ìdíbẹ̀ lé tán bá ti lè sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yín báyìí ara máa ń ta yín ni. Yorùbá nation tá a dẹ̀ wà yìí kò sí pé ẹ lágbájá kan ni leader kí lẹ̀ ń lí yìí my leader bo ẹ yanra yín àti leader lẹ fi ń da nǹkan rú náà nígbà táwọn kan tó bá wà ń bẹ̀ tẹ́lẹ̀ bá pe ẹ̀ leader tó náà ti nífẹ̀ẹ́ sí leader ìwọ́dà tó náà pé leader ìjà kò ẹ stop láti máa sọ pé ipò orí burúkú tẹ̀ ń jà ká ẹ stop ìjà ipò ń ló fa gbogbo ló bá gbogbo tó ń jà àti mídíà ni o ìwọ tó bá ẹ lọ́wọ́ Biafra Mr. Lekan Biafra bẹ́ẹ̀ ṣe ń wo yẹn àwọn ọmọ wọn tí kan bá ní èrò jù kan lọ ẹ lè rí wọn láyé kí wọ́n flag ẹnìkejì àbí kí wọ́n máa attack ẹ àbí kí wọ́n máa report ẹ lè rí bọ Yorùbá yìí ni tó bá ti lérò jù lọ báyìí ogun ti dé nìyẹn tàbí tó lẹ́nu jù wọ́n lọ ìṣètò ẹ kí wọ́n náà tún ara ẹ mú kò ní packaging ṣùgbọ́n torí wípé ìwọ tẹ́lẹ̀ bá ti jáde báyìí àwọn náà máa jáde nípò lẹ́ẹ̀kan náà èèyàn bíi 10 lẹ́ẹ̀kan náà ẹ lọ wo bí Samepa bá wà ń ta nígbà tí Kanu wà nílé tí Kanu bá wà nílé péèjì kan ṣoṣo ní Kanu máa lò péèjì kan tí Kanu bá lò yẹn náà máa fi ní gbogbo wọn máa stream pátá sí under àwọn ẹ lè rí bí kankan ibi bẹ̀ ní Kanu bẹ́ẹ̀ bá dé bí Kanu ni bẹ́ẹ̀ dọ̀hún Kanu ni lórí jùbùtù bí lè Kanu ni ó kálukú wọn kàn máa make sure pé wọ́n tọ́pìkì ẹ̀ lọ́tọ̀ wọ́n á dúró tì lẹ́gbẹ̀ẹ́ báyìí Kanu ni wọ́n mọ̀ play gbọ̀ngbẹ́gbẹ́ nìkan máa ní èmi fẹ́ lọ ṣe show nítorí kò sí ààyè show wọn ní ṣe the corporate ẹ̀ẹ́dẹ̀lẹ́ ni wọn kan máa make àkáǹtì kan báyìí ní everybody wọn máa fẹ́wọ́ sí kì í ṣe pé wọn fáwọn náà lówó but àkáǹtì kan náà máa promote ṣùgbọ́n tí yín kọ́ wọn ò dẹ̀ promote individual àkáǹtì pé àkáǹtì bàbá Adéníran ni ká máa sọ ká máa fowó sí kò sí tó jọ one àkáǹtì ni n tó fi lè ní helicopter fúnra wọn tó ní different bosses tó dẹ̀ kún fún àwọn ọmọ wọn lówó láwọn ọmọ tó tán pè ní wọ́rí ọmọ tán kó kalẹ̀ ṣùgbọ́n yìí àkáǹtì individual ní láti bí ọdún mẹ́ta tẹ̀ tí ń gba àjọ tẹ́ ẹ gbàgbàgbà àríbi tí àjọ dé ẹ ti gbàjọ láti bí ọdún mẹ́ta ẹ tún lè fẹ́ ṣe mega rally ní last year ṣé tẹ́ ẹ bá jáwọ́ lórí ọ̀rọ̀ mi èmi á fojú yín rí mà bó gbogbo tí mo ń bá yín pamọ́ mo ń bá yín ṣe preamble ni mo ti sọ fún yín ṣùgbọ́n tẹ́ bá ṣe ń dìbò tẹ́ bá ṣe ń attack page mi ni màá ṣe máa fún yín ní ẹgbà. Let me talk. You have to come out and apologize in public, Professor Banji Akintoye. We don't need it. I don't need any of rubbish you have been bringing out. Ẹ ò lè lẹ́ńjà náà. Ẹ wá ń gbá àkáǹtì wèrè kan jáde. Ẹ lẹ́ ń ṣe àkáǹtì. Ó sì ṣe pé owó fún yín. Owó. Ẹ sọ nípa bí fáàmù. Ebi ń pa àwọn èèyàn. Ẹ tún wá ní ilẹ̀ bàbá Awólọ́wọ̀ kan fi ilẹ̀ kan fún yín. Ìbẹ̀rí ò lè ní gbogbo ẹ̀. That is fraud. Ilẹ̀ Awólọ́wọ̀ kan lè fẹ́ fi lọ kọ́lẹ̀. Ilẹ̀ tẹ́yìn rádà láti bí ọdún mẹ́ta tẹ́yìn fi ralẹ̀. Owó tẹ́ ń gbà láti bí good 3 years ibo lẹ kó sí 3 years lẹ ti ń gba owó kí ló tẹ́ fi ralẹ̀ mo pariwo ní 2022 ní March 7 pé kẹ́ ra ilẹ̀ kẹ́ fi kọ́ oúnjẹ pé bí ń bọ̀ ló padà ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ ṣe bí ẹni gbọ́ owó tẹ́ ń gbà ẹ lè ra farm tó yẹ kẹ́ ti kọ́ àwọn kẹ́ ti ra farm sí state kọ̀ọ̀kan owó tẹ́ máa fi ra farm sí state kọ̀ọ̀kan ní local government kọ̀ọ̀kan ẹ máa ti rí owó yẹn wà nílẹ̀ láti fi rà ẹ ń kó sápò ara yín ẹ wà máa ṣe bàbá arúgbó ìwọ náà ṣe lè gbé bàbá ẹ wá ó ń ṣe ni bàbá mi sọ fún mi pé ó fẹ́ jẹ leader ni any leader bá sọ̀rọ̀ kó lọ sit down àfẹ́ kọlu we don't want any kọlu again ìbẹ̀rẹ̀ olè ní ẹ tún wá ṣe ní orílẹ̀-èdè bòmí ẹ sí báǹkì ẹlẹ́ẹ̀tì ní báǹkì tí yín lórílẹ̀-èdè tí ẹ tún lọ sí pásítọ̀tì illegal ní orílẹ̀-èdè tí ìṣe ti yín ẹ ṣe pásítọ̀tì jáde tí ẹ ti gba nation tí ẹ ti gba orílẹ̀-èdè ni ṣe bẹ́ẹ̀ ní declaration tí yóò ní ti ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀fẹ́ ẹ̀ẹ̀fẹ́ declaration yẹn ẹ̀dẹ̀ ṣe passport jáde tí ìgbà orílẹ̀-èdè yín ẹ̀ ń ṣe passport tí ìgbà orílẹ̀-èdè yín ẹ̀ ń ṣòwò ṣé declaration rẹ̀ ṣé ẹ ti support ni ẹ̀dẹ̀ bọ́tà kí ẹ lẹ́ẹ̀ support ẹlẹ́ẹ̀fẹ́ declaration yẹn ẹ̀ ti ṣòwò fraud náà ń pè yẹn náà ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ti declare Yorùbá nation yín ti declare ẹ̀ ṣòwò ẹ̀ ń ṣòwò ní illegal nílùú onílùú ẹ̀ ń print owó ṣé ẹ mọ̀ pófin nìyẹn ni ẹ ń lu òfin ní ìtì bá ń tẹsẹ̀ bọ́ mo kàrà bá ń brief ní bá tún sọ̀rọ̀ kankan lórí ọ̀rọ̀ mi wo
gbogbo ọ̀rọ̀ yín ló ní èsì o gbogbo topic yín gbogbo show tẹ́ ń ṣe ló lésì mo kàn ń wò yín níran ni pé kí n pa yín tìsì tiyín kò sí eléyìí tí ẹ mọ̀ pé illegal ni ẹ ń ṣe passport lórílẹ̀-èdè mi tí ìṣe orílẹ̀-èdè yín wọ́n ẹ lọ rè dúró sílùú onílùú ẹ ń ṣe passport jáde ẹ wà nílùú onílùú ẹ ń ṣòwò jáde fraud nìyẹn náà ẹ ti gba nation ẹ ń ṣòwò so ó ṣe jówó owó ló sáré bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀ṣẹ̀ rédíò náà nu rédíò yín wọgbó ìjàngbara rédíò ẹ wo iye owó tẹ́ ẹrun lórí wọ́n ní 8 million lẹ́bí ṣe ìjàngbara rédíò yàtọ̀ fún rédíò tí bàbá Akintoye kọ́kọ́ ṣe ní 2021 rédíò tẹ́ kọ́kọ́ ṣe ọ̀tọ̀ nìyẹn another one tẹ́ ẹ ṣe ní last year yìí bínú ọdún yìí tí bàbá Adéníran bẹ́ẹ̀ tẹ́ bá yín endorse níta tẹ́ bá yín launch where is the radio rubbish radio tẹ́mi náà ní owó tí mo fi ṣe rédíò mi kò wọ 1,000 kò wọ $700 Canadian dollars kò wọ so tiẹ̀ wọ́ sá sọwọ kì í ṣe bí wẹ́bsáìtì ni gbogbo tẹ́ máa lò wọ 1 million naira now ẹ ń lo 8 million naira that is fraud ẹ ń gbà àwọn èèyàn nígbàkúgbà sí pé mo kàn ń wò yín níran mo kàn dákẹ́ ẹ tún ti fẹ́ bẹ̀rẹ̀ crypto kan náà ti máa gbowó bákan náà sì máa jáwó tẹ́ ẹ ti gba orílẹ̀-èdè ó ṣe jówó ló ń ṣáájú sówó ló máa ń ṣáájú ni àbí nation yẹn lẹ máa kọ́ gbà ná nígbà tẹ́ bá gbà tán ẹsẹ̀ wá jókòó owó eléyìí tẹ́ ẹ ná lọ yẹn ẹ kọ́kọ́ ṣe yẹn náà lẹ máa ṣe design àwọn nǹkan náà ti máa wà níbẹ̀ tán máa design ẹ̀ pápápá passport kò pẹ́ wọn ti gra ẹ tí mo passport ẹ fẹ́ lò èmi ò rí lórílẹ̀-èdè ní gbogbo àgbáyé lọ́yálé kan téèyàn ti ń fi flag country ṣe passport wọ́n mú kọ́dọ̀ kan láàrin flag ni tó bá jẹ́ white náà fẹ́ mú tó bá jẹ́ blue náà fẹ́ mú tí flag bá jẹ́ irú Nàìjíríà tó ní green white green Nàìjíríà pick green ló fi sí ẹ̀yìn pálí rẹ̀ àbí another place wọ́n yọ red láàrin kọ́lọ̀ wọ́n fi ṣe pálí wọn ẹlòmíì yọ blue bíi navy blue láàrin kọ́lọ̀ flag wọ́n fi ṣe pálí ẹ̀yin wá lọ rèé lo flag ẹ̀ tó wá gbé orí olókun sí ẹ̀yìn flag ṣé rárá kọ́lẹ̀ ń ṣe sá kí n gbogbo eléyìí tẹ̀ ń ṣe kí n tẹ̀ ń ṣe ṣé illiterate lẹ pa àwọn èèyàn ni ẹ wá mú flag yẹn ẹ tún wá ṣe flag sí ẹ̀yìn passport flag ẹ dẹ̀ open rẹ̀ báyìí illegal mo rí Sunday Kútọ̀nù náà tó náà open rẹ̀ Saamu Alajo má bínú ọ̀sẹ̀ Saamu Alajo ó náà open rẹ̀ báyìí sọ́ni tí màá fojú ẹ rí tó o bá apologize ní publicly kó o disappoint ọmọ Yorùbá èmi àti ẹsẹ̀ tẹ̀ mú nǹkan lẹ̀ ni sọ fáwọn ajá ẹ̀kan máa flag mi so you are my brother you are my uncle I need to cane you to ká ọ ní kò kí n lago mọ́ ẹ lórí dáadáa bóyá wà corporate ó fẹ́ corporate yes I need to da ẹlẹ́gba. so máa gbọ́ mi ọmọkùnrin tó funny jù nípa Yorùbá ni pé how do they think that Igbo will be the leader man? How do they think that Baba Akintoye will be the one that will get Yoruba nation? I still don't understand it. But wọ́n dúró pé kò sẹ́ni tó gbọ́dọ̀ kò lè gbé Yorùbá nation lẹ́yìn wọn sọ̀rọ̀ ọmọdé Ọlọ́run. Akintoye fi jókòó tá jókòó bẹ́ẹ̀ tá máa bọ́ màmá wò kágbàlagbà ẹ̀. So inú constitution wo náà kọ sí pé Akintoye nìkan ló gbọ́dọ̀ pa Yorùbá nation. Òfin wọn náà ti ń ṣe law gbogbo wọn kàn ṣe kí tí gbogbo wọn ṣe báyìí ẹ̀yin máa ní àyàn ta àyàn leader kí lẹ yàn ẹ̀yin kọ́ lẹ máa yí kankan nu yín nínú gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo pé ẹ̀yin kọ́ lẹ máa yàn léyàn lórí ẹ̀yin kọ́ lẹ máa yàn nígbà tẹ́ bá gba nation yẹn tán lẹ́sẹ̀ wá dìbò fẹ́ni tẹ́ bá fẹ́ yàn láàrin yín kì í ṣe ẹ̀yin lẹ máa yàn àwọn olè lé wa lórí bọ́n ṣe yan olè ní Nàìjíríà yìí kọ́ lẹ máa yàn àwọn tá a dá mọ̀ àwọn tá a rírí àwọn tá a mọ̀ wọ ọwọ́ wọn tí wọ́n ò débẹ̀ tán tí wọ́n lọ di edu arẹlẹ̀ tí wọ́n lọ di edekode lé wa lórí ẹ̀yin kọ́ lẹ máa yàn. You cannot force people on us. We will decide for ourselves. You can't decide in Nigeria. You cannot decide for us. I will never support you guys on this rubbish Boboyi country. Àyàngbá lágbájá ní kinní kan tàmẹ̀dò ní kinní kan. Ṣé yìí ṣe ronú ṣá ṣé ẹ ronú pé ṣe ń ṣe ṣá ẹni pé ẹ sì wà tí ò tọ́ wọ́n dẹ̀ ń demand fún yẹn dẹ̀ accept wọn. Ṣé ẹ mọ̀ pé Ìgbòho ẹ̀ ń kó ẹ mọ̀ pé Saamu mọ̀ pé ń kó ẹ sí wàhálà ni
tó bá ti ẹgbẹ́ tó bá kàwé so mọ̀ pé wàhálà náà kó ẹ sí ní orílẹ̀-èdè tí ìṣe tiẹ̀ wọ́n fún ẹ ní asylum ńbẹ̀ wọ́n gbé wọ́tẹ́ẹ̀dì lé lórí bòmí ó wá ń ṣe pálí ó dẹ̀ lé accept lọ́wọ́ àgbà yahoo kó open ẹ̀ báyìí ó ní rárá bàbá ń gbádùn ọmọ rẹ̀ ń gbádùn nílé àtìyàwó ìwọ tí ẹ̀ kọ̀ọ̀kan làwọn ìyàwó ẹ̀ tán bá wá bẹ́ẹ̀ ìwọ dẹ̀ wà nínú ilé tó wà bẹ́ẹ̀ yẹn ni ìyàwó ẹ̀ kan wá ń bẹ ó lè bọ́ta ó ní freedom ó ní movement wọ́n wá ń gbé wèrè wá bẹ́ẹ̀ ó dẹ̀ ń accept Sunday wàá jìyà lọ́wọ́ mi mò ń sọ fún ẹ o bọ̀bọ̀ yìí ọ̀ jẹ́ ṣége yàbí ọlọ́run wàá jẹ pààrà yà lọ́wọ́ mi bọ́ọ̀ bá gbọ́ wọ́n dẹ̀ ń tiẹ̀ ìwọ náà ó mọ̀ pé ìlẹ́gà náà ń ṣe fún ẹ yẹn ní orílẹ̀-èdè tí ì ṣe tiẹ̀ ìwọ tó fún ní àsálíọ̀mù tí Benin Republic bá sú ẹ wọ́n lè gbé ẹ lé lórí pé nílùú wọn ti passport jáde ẹ ń print owó jáde kéèyàn máa print owó ní orílẹ̀-èdè tí ì ṣe ti tiẹ̀ ẹ tí ì gba Nàìjíríà kúrò ẹ tí ì pín Nàìjíríà kálẹ̀ ti pín Nàìjíríà sìn lẹ́ ń plan ilé ẹ ìpín ẹ tí ì pín Nàìjíríà tó bẹ́ẹ̀ pé ẹ ti pín Nàìjíríà sìn tó sì wà lásàálíọ̀mù yẹn wọ́n á wò pé àṣẹ pé ẹni tó jẹ́ olórí pé òun náà wà kíní pé bóyá wọ́n fẹ́ ṣe kíní ẹ̀kan tó free ẹ̀ o tí ì free o sì wà lọ́dà gọ́ọ̀mẹ̀ntì orílẹ̀-èdè location náà wọ́n wá ń píríǹtì páálí bàbá dẹ̀ wọ́n á ń gbé ọ̀ràn ká ọmọ ibi tó wọ́ ọ̀dẹ̀ ń accept nonsense lọ́wọ́ wọn torí pé ẹjọ́ fẹ́ jalè ẹjọ́ fẹ́ gbàjọ torí àjọ tẹ́ tó fẹ́ jọ gbà ẹ fẹ́ fìyẹn gbá ọmọ Yorùbá àjọ yín ò lè wọ́ọ̀kì ọ àdájọ́ fún ẹ mọ́ Sàámú àgbà àdájọ́ fún yín mọ́ àdájọ́ Sàámú Alájọ ni. Tẹ́ni jẹ́ kí n máa lọ. Sàámú Alájọ látọ̀dún mẹ́ta láti dówó àjọ bá a kówó àjọ wa. Ṣé tí bá sọ ọkọ tí mo fẹ́ sọ ní ìsìn gbogbo àdàrú jẹ́ máa lọ. Thank you so much, sir. Ìpàgbọ́ máa tó pè láti Canada yẹn èmi àti ìjà sọ̀rọ̀ after the program. Cheers. God bless. Thank you, sir. God bless you. Ẹ ṣé gan. Thank you, sir. Gbogbo irú àwọn nǹkan wọ̀nyí ọmọ ẹ̀ tó fine lẹ́ni oh my God my baby see me bó mo ṣe rí mo dùn gan a máa sọ̀rọ̀ lẹ́yìn ètò torí èmi náà fẹ́ lọ break. Thank you so much everybody. Thanks for watching. Tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ wọlé ẹ bá mi follow page Tenny Ọmọ Ológo ẹ bá mi follow TOE TV TOE Temple of the Truth Media ẹ bá mi follow page yẹn TOE Temple of the Truth Media. Thank you so much. Ẹ̀yin tẹ́ ti bá mi follow ẹ bá mi follow page yẹn ibi tí wọ́n bá wù wọ́n kàn bá page wa jẹ́dẹ́ ìwọ̀nba ẹ̀yin tẹ́ bá ń wò enough. I love it. Iṣẹ́ mi ń down ni tó bá jíṣẹ́ tó bá jẹ́wọ́ ni wọ́n attack ìgbà pé iṣẹ́ down ni iṣẹ́ mi down nìyẹn àti YouTube mi àti Facebook mi méjèèjì ni wọ́n ń kó fún kàṣùkàṣù. Ní àná àwọn tó pè mí wọ́n lé ní 10 lórí ọ̀rọ̀ Saamu Alajo. They are begging me for Saamu Alajo to leave Saamu Alajo and I told them to tell him to come on public to apologize not for me for all Yoruba if not so we Sokoto ke mi àti ẹ ti jọ tẹsẹ̀ bọ̀ ìyàwó àgbà ó gbé passport wá fún ẹ lórílẹ̀-èdè tán fi ẹ́ sí asylum fún wọ́n fún ẹ ní asylum wọ́n dẹ̀ ń gbé wọ́n torí pọ́n fẹ́ fi jalè wọ́n dẹ̀ accept nonsense tó mọ̀ pọ́nrán lọ fẹ́ dá tó bá wá dé tán bá wá fi yín lẹ́wọ̀n Yorùbá ò mọ̀ọ́rẹ́ Yorùbá ò mọ̀ ṣé báwọn ajá tó ń jà fún ẹ mọ̀ pé illegal ní tẹ̀ ń ṣe lórílẹ̀-èdè bòmí tẹ̀wà ṣé Nàìjíríà níbẹ̀ yẹn ó wà ní orílẹ̀-èdè ẹ̀ ṣe passport kì í ṣe pé bóyá ẹ̀kan design o ẹ ti ṣe jáde ẹ wá gbé sọ́wọ́ báyìí ìwọ náà wá open ẹ̀ ó wá sórí báyìí Saamu bó ṣe sórí rẹ̀ Saamu bó ṣe ṣe rẹ̀ mo wù ẹjọ́ náà báyìí mo ní bọ̀bọ́ ìdẹ̀ fẹ́ kó rẹ̀ sí wàhálà mo kàn wọ́n pé bọ̀bọ́ ìfẹ́ kó rẹ̀ sí ọkùnrin ẹ̀tún wá lẹ́ẹ̀ṣẹ̀ owó crypto ẹni tí owó ẹ máa lọ ẹ lọ sẹ́ndì owó ṣé wọ́n ti gba nation fún yín ṣé bọ́n láwọn ò fẹ́ declaration 2022 tí iye onítìrí ṣe ok èyàn ò tí ì ṣe declaration why tí wọ́n wá print owó tán print passport tán show rẹ̀ torí ó yẹ kán tiẹ̀ print ni kán tiẹ̀ ṣe design lásán wọ́n design o wọ́n gbé dání bẹ́ẹ̀ wọ́n ti ṣe jáde ẹ mọ̀ pé òfin ni ẹ tún wá ń ṣe owó ẹlẹ́ẹ̀ ti ṣe báǹkì ti yín kan yòówó báyìí ni wọ́n mọ̀ gbà ń bẹ̀ rubbish lẹ́sẹ̀ náà ẹ̀yin ẹ jẹ́ kí kílódé tí báǹkì yìí ò mọ wọ́ọ̀kì ní Nàìjíríà débẹ̀ lẹ́ẹ̀ ti gba Nàìjíríà ẹ̀yin tẹ́ ẹ̀ lè declare ti declare ni ṣé bàbá ti wá apologize lórí declaration Bánjí Akintoye àgbà yahoo nìyí sá bàbá Akintoye ṣé ẹ ti apologize lórí declaration yìí tí ẹ wọ́ọ̀kì ní last year
You told us that you will declare last year. Did you do that? No. And did you apologize? No. Sunday, only Nigeria, Olumbo Nigeria, o promise àwọn ọmọ láìmọye ìgbà. O fi ọkàn àwọn ọmọ balẹ̀, and you failed them. Did you apologize to them in public? No. But o lè bá Samuel pàṣẹ meeting. O dẹ̀ lè apologize. Tá bá wá sọ̀rọ̀ tó wọ́n máa sọ kàntàkàntàn lẹ́nu pé kò lè sọ̀rọ̀. Ayé yín fẹ́ bàjẹ́ ni. Ta ni ò lè sọ̀rọ̀? Kò lè sọ̀rọ̀ ló bá Samuel sọ̀rọ̀ ní publicly. Ẹ wá ń fi àwọn ọmọ ọlọ́mọ jalè. A dẹ̀ ń kígbe fáwọn ọ̀dẹ̀ náà. Wọ́n dáhùn. Wọ́n á ní wọ́n ń bú wọn. Èébú wo náà ń bú wọn bí? Ṣé ẹ mọ̀ pọ́nrọ̀ lẹ́ ń dá síra yín lọ́rùn pẹ̀lú passport wèrè tẹ́ gbé dání ni? Torí pé Akintoye, bàbá àgbàlagbà, ó dẹ̀ ń lọ ní ogbó, fẹ́ ṣiṣẹ́ eré lẹ̀ lọ. Ẹ fẹ́ ṣe nǹkan rẹ̀ lẹ̀ lọ. Gbogbo bọ́n ṣe máa rán yín ní tẹ̀sí máa rán àwọn ọmọ níṣẹ́ kan lọ bá ayé èèyàn jẹ́ voice note yín ti wà lọ́wọ́ mi mọ́ ti fún mi. Àwọn ọmọ tẹ́ ẹ̀ ránṣẹ́ bí. Ṣéjó tí n bá máa fún yín ní ẹgbàá. Bàbá wa sí fi lórí ẹ̀ dànù gbá náà. Mo sì ń respect yín as àgbàlagbà. Ẹgbẹ́ mi tí sọ̀rọ̀ púpọ̀ tèmi ò ṣépè fún yín. Ṣùgbọ́n ẹ lọ sit down. Gbogbo tẹ́ ẹ̀ ṣe yóò lè work. Ṣé bẹ́ẹ̀ ilẹ̀ nìkan lọ dìbò? Wọ́n dẹ̀ ti dìbò, kò sí problem. A ti dìbò àbí wọ́n ti dìbò. Ẹ tún wọ́n dọ́gbọ́n fẹ́ lo strategies mi pé bóyá tẹ́ bá ti dọ́gbọ́n sí yẹn bí àwọn á dọ́gbọ́n gbéjọba fún Tinubu. Wọ́n ti mọ̀ pé ó lè lẹ̀ fi ń jà. Wọ́n ti mọ̀ pé gaima ni yín nínú Yorùbá nation. Ẹ káṣí owó ni. Tẹ́nísì ti di ọ̀nà jẹ yín, ogun wa mú yín, ẹ wá rán wọn. Bẹ́ẹ̀ bá tiẹ̀ wá ẹjọ́ o. Tẹ́ bá ti fẹ́ máa ráwọn èèyàn jáde, máa ráwọn tó yẹ pé wọ́n ò lè sọ̀rọ̀ dáadáa. Ẹ má máa ráwọn ní kẹ̀lẹ̀bẹ̀. Ẹ má máa ráwọn ní wárápá o. Tó ti bá kì mọ́lẹ̀ nísìn. Yí wárápá ò gbé ẹni tó ń pe mi lólè. Tó ní fọwọ́ ànẹ̀ níbi tó gbàrò lé bàbá tẹ́ǹtẹ̀ ní bí 150,000 bí 200 bí 300,000 ní. Àbọ̀ rò pé mi mọ́ bó ṣe lọ. Àbọ̀ ò gbé mi. Àbáyé ẹ fẹ́ bàjẹ́ ni. Àbáyé mi ò fẹ́ fún ẹ lésì ni o. Kò sí bọ́ọ̀ lé sí o. Gbogbo bó ṣe ń ṣe fraud. Gbogbo bó ṣe ń gbowó jáde nínú account nínú group. Every month 10,000 ní kán máa dá. Everything do you all ti gbẹ̀rẹ̀ kó wà lọ́wọ́ mi ni. Ìwọ wèrè ọmọ yìí. Èmi ló fẹ́ sọ̀rọ̀ bó tó ṣẹ̀kẹ́ gélètè bí oyún mùsùlùmí. Ẹ̀kẹ́ tí ìlì ti lórí bí ẹlẹ́dẹ̀ gan. Gbogbo ẹ̀ báyìí ó gọ́gìlì. Yóò máa dùn ni bí òdo. Ìwọ ń bú èmi. Ọ̀rọ̀ mi ò sí lẹ́nu ẹ̀ bàbá ẹ̀ Sunday Kútọ̀nù ni mo bá lẹ́jọ́. Saamu Alajo ni mo bá lẹ́jọ́ torí olórun ẹ̀ níṣẹ́. Mo dẹ̀ ti sọ fáwọn tó rán wọn lánàá kó lọ sọ fún ẹ. Ìwọ Saamu Alajo ló máa jìyà ẹ̀. Torí ìlú ó kéré sẹ́ni tí mo lè fún lésì. Mo ní àṣírí ẹ, mo mọ gbogbo bí tó gọ sí, mo mọ tí mo lè fi bẹ́ ẹjà pẹ̀lú ẹ̀rí ni. Ẹ̀rí mo mọ̀ pààrọ̀ lé ti wà, ó ti wà lọ́dọ̀ yín o. Ṣùgbọ́n gbogbo tó ti sọ sẹ́yìn wà lọ́wọ́ mi. Gbogbo tó ti sọ sẹ́yìn wà ní ọwọ́ mi ní àrólé. Tẹ́ntẹ̀ ó wà ní ọwọ́ mi gbogbo bẹ́ẹ̀ ṣe gbá wọn nínú group wọn tó ló fẹ́ gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi. Àbẹ́ mi fúnra mi ni mi ní ẹ lọ́wọ́. Àbó ń ṣì èrè. Ó tẹ̀ tún wá ní mo kó equipment wo mo kó fún ẹ. Mo fún ẹ ní ìwé, kì í ṣe ìbọn mo kó fún ẹ. Materials mo kó ìwé wá, mo kó flyers fún yín, mo kó banner fún yín, mo kó calendar, mo kó oúnjẹ. Ọmọ Yorùbá kọ́ ló dá, group tèmi ló ṣe, mi ìgbowó ń ta. Àwọn èèyàn tèmi nínú group mi ló ṣe. Wọ́n ṣe ìwé àti owó mi, èmi fúnra mi fi owó ara mi. Tọkọ mi ló wá pàdé tó bá rán, ọkọ mi ló wá gbé fún ẹ. Ó fowó rẹ̀ fún ẹ 20,000. Tó wá sọ àkísà olórí burúkú wá báyìí. Tó ọ̀nà dẹ lọ́nà lójú ọ̀nà. Àbórí ẹ̀ dàrú ni. Tó tún lọ fẹ́ gba nọ́mbà rẹ̀. Ṣé nọ́mbà mo ní kó lọ gbàǹjọ́ náà? Ìgbà tó máa gbóúnjẹ sọ oúnjẹ tá a gbé fún yín gàrí àti ráìsì sọ pin ebo jẹ ni. Ìgbà tí máa padà rí gbogbo flyers tí mo kó pé kán pín ọmọ wèrè ó fi ṣe background ní ṣá. Ló lẹ̀ mọ́ ẹ̀yìn inú ilé báyìí. Mo ní mo kàn gbójú bẹ́ńjọ́ yẹn ni. Ọlé mi ní pé kẹ́ wá máa lọ ṣiṣẹ́. Èmi tẹ́ni ọmọ ológun. Yes, nígbà tí mo ronú ìwọ ló ní warrior ni yín. Ijó tá dẹ̀ dictate pé olè wà láàrin yín. Kẹ́hìndé Olúọmọ tí wọ́n mú ní Ogun State tí wọ́n mú nígbà tó ń bọ̀ láti Kútọ́nù. Nígbà tí wọ́n bọ̀ láti ọ̀dọ̀ Kútọ́nù ṣe bínú group ẹ̀ ibi ara àwọn warrior wèrè tó kójọ ibi wọ́n ló lọ kó wọn jọ tó ní a ní a fẹ́ train ẹ̀yin kan pé kẹ́ ẹ kóra yín jáde ká train yín pé ká sponsor yín mi tí ẹ̀ ní èmi kọ́ mo máa train yín. Àwa máa náwó díẹ̀ ní ẹ̀yin lẹ máa wá fúnra rẹ lọ́lọ́rẹ̀ ṣàyànjọ èmi kọ́ mo bá yín ṣàyànjọ. But nígbà tí mo dictate pé àwọn 4-1 ni àwọn arm robber tí news gbé ọbọ̀ rò pé mi ìmọ̀ tó lọ láàrin àwọn ọlọ́pàá. Bọ̀bọ́ yẹn bó ṣe sọ̀rọ̀ mẹ́ẹ̀ mo ti dictate pé olè ni. Ó pa oní POS. Olè ni wọ́n náà fún ọmọ ní ẹ̀nà. Ní Kẹ́hìndé Olúọmọ ẹ lọ Google rẹ̀ Kẹ́hìndé Olúọmọ. Fọ́tò rẹ̀ wà lọ́wọ́ mi mo send ẹ̀ sí Saamu Alajo pé só mọ bọ̀bọ́ yìí. Ó lóun mọ̀ lóòótọ́. Ó ní ṣùgbọ́n
ó gbogbo náà àwọn tán máa ń wá sọ́dọ̀ òun ṣé bígbà tó ń bọ̀ láti Kútọ̀nù ni wọ́n arrest ẹ̀ tó pa oní POS tó lọ gbowó tó gba 4 million 4.8 million lọ́wọ́ oní POS tó pa bọ̀bọ̀ oní POS ní tó ní pé kó wá sílé ó pa tó tún gbé mọ́tò ẹ̀ lọ ṣe bó ní Uber tó pa oní Uber tẹ bá rántí gbà náà ṣe bí tíìmù ọmọ wèrè ni bí wọ́n ni n tó jẹ́ kẹ́mi yọ àwọn èèyàn mi kúrò ní group àwa mẹ́ta tí mo ju àwọn èèyàn mi mọ́ èmi fúnra mi mo fọwọ́ ara mi yọ wọ́n kúrò tá la fẹ́ ṣe meeting pẹ̀lú yín tá la máa ṣe meeting pẹ̀lú ẹ̀yin tẹ́ ẹ kó jọ o wọ́n dẹ̀ máa train wọ́n máa ṣiṣẹ́ fún yín èmi ní mo ní akíkanjú o fọwọ́ àná ìníwọ́ bọ̀bọ̀ ìnà ìwọ tó pé bó ṣe kéré tó yẹ o tún fẹ́ máa gbá èmi orí ẹ̀ burú mo ju àwọn èèyàn mi kúrò ńbẹ̀ ni mo ra gbẹ́ jù sẹ́gbẹ́ kan láti gbà yẹn sẹ́mi ta sí ẹ lọ títí mọ́ ni ti náà mi ta sí yín náà fúnra mi mo ń gba yín sẹ́gbẹ́ because mo rí pé fọwọ́ àná ní ẹ yes o tún lọ bá àwọn èèyàn mi lẹ́yìn fọwọ́ àná ní ẹ̀ náà a ní kó o lọ ṣiṣẹ́ fún ẹ o ń lọ plan pẹ̀lú ẹni tó máa ṣiṣẹ́ agbára fún ọ ní tí o tún sọ fẹ́ mi pé tí ò bá lágbára ńkọ́ tí ò bá lágbára tó mo ní agbára wo ni wọ́n ní bọ̀bọ̀ yẹn volunteer rẹ̀ pé ó máa ṣiṣẹ́ yẹn fún yín lọ́fẹ̀ẹ́ lófò ìwọ ọmọ òṣì náà ló lọ bá bọ̀bọ̀ yẹn tó ní kó gbowó tí yẹn náà fi ń gbé owó lọ́wọ́ mi mo dẹ̀ wọ́n kókè ọkọ mi máa ṣe fún yín lọ́fẹ̀ẹ́ lófò mo lẹ́ni tó máa ṣe fún yín ó máa ṣe fún yín lọ́fẹ̀ẹ́ lófò mo mọ̀yàn tó máa mú yín lọ bá tó máa ṣe fún yín lọ́fẹ̀ẹ́ lófò torí pé ó ti ní ọmọ àfìlẹ́fọ̀ yẹn kò ní kankan ìgbà tó bọ́ọ̀sì lẹ́gbẹ̀ẹ́ kò ní iye wákàtí tí mo fi ń pè ẹ́ bí sólórí burúkú ẹ lọ́bẹ̀ Bánkọ́lé tẹ̀ ń sunkún lónìí ìwọ ọmọ òṣì Bánkọ́lé ṣé bí gbogbo yín lẹ sùn fọ́lọ̀ Bánkọ́lé lọ Bánkọ́lé ẹ ti fọ́lọ̀ rẹ̀ náà gbogbo yín lẹ ti fi Bánkọ́lé sílẹ̀ tẹ́ àbí gbogbo yín lẹ fi Sunday Kútọ̀nù lẹ̀ tó pé Bánkọ́lé ni gbogbo yín fò tẹ̀lé lẹ́yìn tẹ́ni Bánkọ́lé lè yan yín èmi tẹ́ni ọmọdógo ni mo dúró ti Sunday ńgbà náà tí mo dúró di Saamu Alajo gbogbo yín lẹ ti fọ́lọ̀ Bánkọ́lé lọ tẹ́ni Bánkọ́lé láńgẹ́lì tọ́lọ́run sí yín gbogbo yín lẹ ń polongo Bánkọ́lé kiri ọmọ ológo tó stand by him ni ó ń lọ ta Sunday Kútọ̀nù sí ń ló di ọ̀tá rẹ̀ lẹ́lẹ́mì ọ̀tá rẹ̀ èmi pàkíyèsí kó má parun lójijì ni torí gbogbo tí mò ń rí ní bèbèrè ó fẹ́ fira rẹ̀ sẹ́lẹ́yà ni because bàbá Akintoye máa ti ọwọ́ ẹ̀ bọ̀ sọ̀rọ̀ tí ò ní rí bí bọ́bẹ̀ wọn ò ní gbé Akintoye bàbá dẹ̀ máa gbé èèyàn náà máa ń fi ewu orí ó wà lórílẹ̀‐èdè gbòmí ò ń ṣe passport ní illegal way ó ń ṣe passport jáde ewu orí máa ń ṣẹ̀wọ̀n o ṣẹgbọ́ ewu orí máa ń ṣẹ̀wọ̀n gbogbo tó bá gbé wá fún ẹ̀kọ́ ló yẹ kó máa gbà àti bọ́tà apologize fún the whole 60 million people tó ń dì sí fún láti ọdún mẹ́ta wọ́n fi ẹ̀sùn owó kàn ó jáde ó dákẹ́ pa síbẹ̀ ó wà máa ṣe bí áńgẹ́lì bíi pé ìwọ ló innocent wọ́n wá náà fojú ojú olóore òṣùwọ̀n náà fi gúngi ṣé kaná ti bojú ẹni àbí igi náà fi gún ìwọ òfojú olóore tèmi gúngi ni àbó ọmọ ibi tó borúkọ mi jẹ́dé Saamu Alajo the way tí ajẹ́ ẹ̀ bá fi ń jáde ló ṣe máa jìyà ọlọ́run wọn ló máa jẹ́ confam ní apá àti òsì orí káàpù ẹ̀ mo tún dé mo dáàbò fún ẹ torí mo gbìyànjú fún ẹ gan mo gbìyànjú fún ẹ gan sórí Sunday mo gbìyànjú fún ẹ gan ó mọ iye owó tí mo ná lérí fìlà ẹ tí mo ná lórí gbogbo nǹkan tí mo ṣe fún ẹ gbogbo ẹ náà nǹkan ò fi ibi san fún mi ni aláìmoore ni ẹ kó gẹ́ra lọ fuck off kó lọ sùn dànù ìtàn bá bí bàbá lákùn rẹ̀ dá kó jáde fún mi ó máa sòfò lé ní àtòfò ọ̀nà ẹ̀dá yí ẹ̀ bá ti fẹ́ bàjẹ́ kó jáde kó dárúkọ mi mọ́ pòwe mọ́ mi o dárúkọ mi ká yí ẹ̀rùn òṣì tẹ́ ń ṣe tẹ́lẹ̀ ń gba nation àsìkò tó yẹ kẹ́ ẹ káṣẹ́ mọ́ra ìjà olórí burúkú lẹ̀ ń jà ká ìjà òsì lẹ̀ ń jà ká ṣé Nàìjíríà lè function mọ́ ni Nàìjíríà ò lè work mọ́ Nàìjíríà tẹ́yìn wò yẹn kò sí nǹkan tó lè work mọ́ ní Nàìjíríà nothing tó ẹ kẹ́ ẹ ronú kẹ́ ẹ pé bí kótó kẹ́ ẹ wà strategize kẹ́ ẹ tún ètò yín mú ẹ tún kúrò ẹ tún deceive àwọn ọ̀dẹ́dẹ̀ ń tẹ̀lé yín lẹ́yìn ẹ ń deceive àwọn ọmọ Yorùbá mẹ́ ẹ wá ń gbowó jáde ń sowó àwọn ẹni tó pera rẹ̀ ní IT ó wá ń fi yín jẹun ẹni tí ò ríṣẹ́ ṣe tí ò rówó ẹ mọ iye owó tó ti make láàrin yín bí ó lóun ṣe íńtánẹ́ẹ̀tì fún íńtánẹ́ẹ̀tì wèrè tó ṣe fún yín wẹ́bsáìtì wo lórí burúkú tó ṣe tó fi yín káwó ó ṣe rédíò tó lóun ṣe ìjàngbara rédíò ẹ rí ìjàngbara rédíò mọ́ 8 million lọ́lẹ́ dábò ló bọ́ sí èló náà fi ń ṣe rédíò kò wọ́wọ́ mílíọ̀nù náírà pẹ̀lú wẹ́bsáìtì àti Google tẹ́ máa ṣe kò wọ́ ibo ni gbogbo ẹ̀ wà ó fọ́jú pọ̀ ni wọ́n dẹ̀ ń gba owó ẹ̀ lọ́wọ́ yín ẹ̀ dẹ̀ tó ń ṣe rubbish ẹ̀ ń ṣe nonsense ẹ̀ wá ń fowó yín jẹun owó tó yẹ kẹ́ ẹ fi lọ ra fáàmù kẹ́ ẹ ra oko sí stéètì kọ̀ọ̀kan kẹ́ ẹ ra ilẹ̀ kẹ́ ẹ fi dá oko káwọn èèyàn sì jẹun kẹ́ ẹ máa pín oúnjẹ fáwọn èèyàn ẹ̀yin ẹran màálù yìí wọ́n wá ń dà yín kiri wọ́n wá mú Akintoye wá mú ọ̀pá dúdú lé wọ́n wá ń kó gbogbo yín lórí ẹ̀ wá ronú ìtàn bá bí ìyẹ̀dá kó sọ fún mi pé ọ̀rọ̀ mi jẹ́ mi nù kó jẹ́nu mi lọ́mọ ẹ̀ goodbye.